bí ẹ ṣe ń ka ìròyìn yìí, ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà olóyè Matthew Òkìkíọlá Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, ọ̀rọ̀ tí bàbá náà sọ ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau tó ń jà rìnrìn báyìí ó mà ti di nǹkan ní iléeṣẹ́ ààrẹ, tá a sì gbọ́ pé ọ̀rọ̀ náà ó bí ọ̀pọ̀ àwọn èèyàn ní iléeṣẹ́ ààrẹ nínú, ṣùgbọ́n tí wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàṣẹ fún àwọn agbẹnusọ ẹ̀ àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ìpè wọn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ kankan síta lórúkọ iléeṣẹ́ ààrẹ tàbí lórúkọ òun láti fèsì sí ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ sọ ní ìlú Jos ní ìpínlẹ̀ Plateau tí ó ń di ariwo àti awuyewuye ńlá. ẹ̀rùn ti wípé lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló máa faraya tí bàbá gbaná jẹ ní ìlú Plateau níbi kan tí wọ́n ti ń ṣe ayẹyẹ kérésìmesì ti ìpínlẹ̀ Plateau èyí tí wọ́n ń pè ní Plateau Unity Christmas and Praise Festival tí wọ́n ń ṣe ní Ten Commandment Prayer Altar tó wà ní ìlú Dúédù ìyún níjọba ìbílẹ̀ Jos South ní ìpínlẹ̀ Plateau. ènìyàn Ọbásanjọ́ ló máa lọ tí wọ́n pe bàbá náà gẹ́gẹ́ bí àlejò pàtàkì, ṣùgbọ́n nígbà tí Ọbásanjọ́ fẹ́ sọ̀rọ̀ tí inú yà bá ọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ kérésìmesì inú yẹ kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ ń bẹ̀, ṣùgbọ́n ní bàbá ń ṣe ló ṣe ọ̀rọ̀ náà ní ohun tó bá ń dunni a kì í fi pamọ́, ọwọ́ tó bá sì ń dunni èèyàn kì í ká àbápọ̀ aṣọ. ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó tẹnu bọ̀rọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó ló tó gẹ̀, ó ní bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ló ti wá dójú ẹ̀ báyìí nítorí pé ó fi hàn pé apá ìjọba Bọ́lá Tinubu ò fẹ́ ká ètò ààbò Nàìjíríà mọ́. ó ní bí ọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ tí apá ìjọba Tinubu ò ká ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, ó ní kò sí nǹkan tó burú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá ké pe àwọn orílẹ̀-èdè àgbáyé, ìyẹn àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè pàápàá àwọn bíi Amẹ́ríkà, ìpè kan máa bọ̀ láti wá gba àwọn lórílẹ̀-èdè Nàìjíríà. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ní nígbà tó ń wà ní ipò ààrẹ Nàìjíríà ó ní wọn bí ẹnìkan dá kó hùwà ọ̀daràn, ó náà wọn ò fẹ́ mọ bẹ́ẹ̀ náà ṣe tó àwọn yóò gbé e. kódà ó nígbà tó ń wà ní ipò ààrẹ ó ní Nàìjíríà ò tí ì lágbára láti máa lo aeroplane láti máa ju bọ́ǹbù sí àwọn afẹ̀míṣòfò àtàwọn apààyàn, ṣùgbọ́n ó ní eléyìí ti wà fún ìjọba Tinubu, agbára ti wà fún wọn. ó ní kí ló dé tí wọn wá lè ju bọ́ǹbù dànù sí gbogbo àwọn apààyàn yìí. ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ní dípò bẹ́ẹ̀ wọ́n lọ ń bá àwọn báńdíìtì ní àwọn Fúlàní apààyàn àtàjídégbé, wọ́n lọ ń bẹ̀ wọ́n lọ ń bá wọn dúnàdúrà. ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ní kí ló fa gbogbo rádaràda yìí, bẹ́ẹ̀ ló jẹ́ kó dìímọ̀ pé ó ti tó gẹ́ o, ó ti dójú ẹ̀ lásìkò yìí. ọ̀rọ̀ tí ẹ gbọ́rọ̀ òwú gẹ́gẹ́ bá ṣe máa ń pọ̀ Ọbásanjọ́ sọ rèé tó di ariwo ńlá èyí tí ó gba gbogbo orí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pàṣẹ lórí ọ̀rọ̀ Ọbásanjọ́ yìí o fún àwọn agbẹnusọ àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún wọn gbọ́dọ̀ fún Ọbásanjọ́ lésì lórúkọ òun rárá, bí ẹnikẹ́ni yóò bá sì fún lésì ká jẹ́ kó máa jẹ́ lápò ara wọn ẹnì kọ̀ọ̀kan wọn ni.